Àgbàlódé mo fi ń fẹsọ̀ rìn. Àgbàlódé mo fi ń fẹsọ̀ rìn. Ẹ máa pẹ́ mo pẹ́ o ní mọ́tò yóò zọ mí. Àgbàlódé mo fi ń fẹsọ̀ rìn. Àgbàlódé mo fi ń fẹsọ̀ rìn. Àgbàlódé mo fi ń fẹsọ̀ rìn. Ẹ máa pẹ́ mo pẹ́ o ní mọ́tò yìí ò sọ mí. Àgbàlódé mo fi ń fẹsọ̀ rìn. I Professor Wunmi Okoromoti challenged. Mi kí gbogbo àgbáláyé o. Pàápàá jùlọ Nàìjíríà, including our president, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Mi wá pe àkọlé òjìji ayé tòní ní a kì í jaun ká jẹgbá. Bẹ́ẹ̀ ni, ẹ wo bí ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ o. Àwọn pẹ́ńsánà wọ́n láwọn fẹ́ jáde ní hòhò. Wọ́n ní àwọn fẹ́ jáde ní hòhò. Wọ́n fẹ́ ṣe ìwọ́de ẹ̀hónú tó ní agbára. Ẹ wo ẹ má rí hòhò obìnrin o. Ẹ má jẹ́ káwọn pẹ́ńsàn wọ̀nyí ẹ má jẹ́ kán jáde ní hòhò. Àti ẹ̀gbọ́n àwọn bàbá obìnrin ṣẹ́rí ìlú kan wà. Obìnrin ló jẹ́ pírẹ́sídẹ̀ǹtì ibẹ̀. Gbogbo obìnrin tó bá wọṣọ tó farálẹ̀ ó máa ń ní kọ́lọ́pàá àrẹ́sì wọn ni. Ó nítorí wípé òun ò fẹ́ ẹ̀ṣẹ̀ nínú ìlú òun. Òun ò fẹ́ mùsíbà nínú ìlú òun. Ó nítorí pé ìhòòhò obìnrin Ọlọ́run ò fẹ́. Ìhòòhò obìnrin máa ń tùlù ni. Bẹ́ẹ̀ ni atáyé ṣe lèmi o. Mo lè sòdodo ọ̀rọ̀. Káwọn kankan máa ròyìn pé bóyá ó ti lè sọ̀rọ̀ jù ọ̀rọ̀ ti lè sọ̀rọ̀ jù kọ́ leléyìí o. Iṣẹ́ tèmi gbà ni. Iṣẹ́ tọ́lọ́run rán mi ni o. Lèmi ń jẹ́ fún yẹn o. 100 èèyàn wọn àbá àmọ́ parọ́. Kẹ́mi àtọlọ́run, kẹ́mi nìkan tí n bá sòdodo ọ̀rọ̀ màá mọ̀ pé Ọlọ́run pẹ̀lú mi láti sòdodo ọ̀rọ̀ yẹn. Ìhòòhò obìnrin ó máa ń tùlù ni o. Gbogbo tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí gan kí lẹ mọ̀ tó ń ṣẹlẹ̀. Ìhòòhò obìnrin ti pọ̀ jù. Má ṣe máa kó òrombó méjèèjì gbáyà wọn síta lélẹ́yìí. Eégún oníhòòhò ni wọ́n àtìyàwó lé. Ẹ̀yin ìjọba ẹ má jẹ́ káwọn èèyàn ẹ má jẹ́ kán ṣe ìwọ́de oníhòòhò. Ẹ sanwó pẹ́ńsàn. Èèyàn kì í jaun kó jẹ gbá. Láti bóyá bíi 25 lẹ ti gbà wọ́n síṣẹ́. Wọ́n sì yín fún 36 years. Ìgbà tó dé fẹ̀yìntì kí lẹ fẹ́ kán máa jẹ. Tó bá yẹ láwọn ọmọ kan ṣe yahoo. Àwọn kọ́pà kan mo bá wọn wọ mọ́tò. Nìkan wá ń sọ nínú wọn wípé ọjọ́ wo ni kí làwọn fẹ́ fi 77,000 rà. Owó tẹ̀ ń fáwọn kọ́pà. Wọ́n ń sọ láàrin ara wọn àwọn yẹn ń lọ sí Ajíbọ́dẹ gbogbo àwọn kọ́pà àwọn pọ̀ gan o. Wọ́n ní kí làwọn fẹ́ fi 77,000 rà. Pé kí ló tó káwọn fi wọkọ̀ lásán gan wọ́n ní owó ti kásẹ̀ ńlẹ̀. Nìkan wá ní òun ajágbọ̀n òun náà já sí yahoo ni o. Òun á já sí yahoo ni o. Àti yahoo àtàwọn bandits kò sí nǹkan tó fà property ni. Gbogbo tó bá yẹ kẹ́ ẹ ṣe náà ẹ ṣe. Ẹ má yà lápò rẹ̀ sí nkùn. Owó ìwà ńlẹ̀ bí yẹ̀pẹ̀ tó yẹ kẹ́ ẹ ná. Ẹ sanwó àwọn pẹ́ńsàn. Mo gbé rẹ́kọ̀dù kan jáde ní ya 2012
ni mo gbé rẹ́kọ̀dù yẹn jáde tí mo pe àkọlé rẹ̀ ní iṣẹ́ yá. Iṣẹ́ yá, iṣẹ́ yá o, ìjọba Nàìjíríà iṣẹ́ yá. Iṣẹ́ yá, iṣẹ́ yá o, ìjọba Nàìjíríà iṣẹ́ yá. Ẹ sanwó òṣìṣẹ́ fẹ̀yìntì, ọdún 4 màmá tún pé tán. Mo bẹ̀ yín ẹ má lẹ̀ bọ́dì mọ́lẹ̀, ẹ gbéra sọ o, iṣẹ́ yá. Iṣẹ́ yá, iṣẹ́ yá o, ìjọba Nàìjíríà iṣẹ́ yá. Ẹ sanwó òṣìṣẹ́ fẹ̀yìntì, àtòṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Ẹ sanwó wọn, ẹ sanwó wọn. Ibẹ̀ láti máa rí bàbá 70 years tó máa jágbóde gbà fáwọn oníṣẹ́ ibi. Kí lẹ mọ̀ tó fa báńdíìsì? Ẹ̀ẹ́dẹ̀jọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ kán wáde ni wọ́n o. I prophet mi ò kọ̀rọ̀ mọ́ tí talented atáyéṣe ni mí. Iṣẹ́ wòlíì tèmi gbà nìyẹn. Ibi tí mo ti gbọ̀ pa wòlíì kan tó lè fún yàn lọ́pàá. Wọ́n á ní kó lọ sínú aginjù kó lọ gba ẹ̀bùn tọ́lọ́run bá máa fún ẹ tí wàá máa lò. Mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ o. Kódà aginjù tèmi tún ní àpátanú tí mo ti lọ gba wíbẹ̀ kún fàyà kùn. Bẹ́ẹ̀ ni tí wọ́n sọ fún mi lọ́dún yẹn lọ ni wípé mo gbọ́dọ̀ máa sọ bọ́rọ̀ bá ti jẹ́. Òdodo ni mo gbé dání, mo dẹ̀ gbọ́dọ̀ mọ táyé ṣe ni. Tí n bá sọ fún yín, tí n bá fẹnu gómì fún yín, tẹ́ ẹ̀ bá jẹ́, tí n bá ti bá yín sọ̀rọ̀ ẹ gbọ́ o. Ẹ wò gbà tí mo ti gbé rẹ́kọ̀dù àtúbọ̀tán Nàìjíríà jáde. Gbà tó yá Yorùbá ẹ fura tẹ̀lé. Èwo ni o máa tẹ̀lé nínú gbogbo ọ̀rọ̀ tí mo sọ nígbà tí mo ń sọ yìí ọ̀kadà ò tí ì dáyé. Mo dákọ̀ ọ̀kadà ń bẹ̀. Torí n tá a mú mi rí ni. Àmọ́ ẹ má useless mi, ẹ má yẹpẹrẹ mi. Ẹ má England tí n bá sọ. Ẹ má England tí n bá sọ. Ọlọ́run ló rán mi sí yín. Ẹ má rí òwò àwọn pípù wọ̀nyẹn o. Pàápàá jùlọ àwọn obìnrin. Ìhòòhò obìnrin ẹni ó bá rí òwò obìnrin tó jáde síta tẹ́sẹ̀ wọ́de ní òwò. N tó wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kọ́lọ́ ń bá wa ṣẹ́gun ẹni o. Tán bá tún wá jáde ní òwò tán bá tún fi Nàìjíríà ẹ má fi pọ̀ lu pì o. Ẹ má fi pọ̀ lu pì o. Àwọn ọmọ sọ tiwa níwọ̀n bá àgbà tá a bá ti wà ń bẹ̀. Ọlọ́run dẹ̀ ní máa wá kó ń bẹ̀ báyìí. Bẹ́ẹ̀ ni ẹ wo bí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi níwà lórí YouTube channel Wunmi Okoro TV. Ẹ máa lọ download mi bẹ̀. Tẹ́ bá ti ń download mi, ire gbogbo kódà ire yín tó ti há Ọlọ́run á download ẹ̀ fún yín. 081 41 21 40 70. Ẹjọ́ ẹ̀yin ìjọba Nàìjíríà o Nàìjíríà Nàìjíríà o Áfíríkà. Ìlú tó lóyin, ìlú tó ládùn tó ń ṣàn fún wàrà. Nàìjíríà nílùú tó lóyin tó ládùn nínú. Nàìjíríà nílùú tó ń ṣàn fún wàrà. Nínú gbogbo ibi tí mo dé rí lágbàlá ayé, èmi ò tí ì rí ìlú tó dàbí ti Nàìjíríà yìí rí. Àwa lọyẹ́ bá lára mu, àwa lorú bá lára mu, òtútù ọ̀gìnìtì déédéé ara wa ló ṣe. Àwa la ní gbogbo ẹ̀. Ọlọ́run dẹ̀ fi gbogbo ẹ̀rọ wa lọ́rùn. Alẹ́pọ̀ rọ̀bì, a ní kòkó. Kí ló dé tó jọ́nà fún tí nìkan náà ń gbà lọ sọ́yọ́? Ẹ sanwó òṣìṣẹ́. Tọkọtọ̀ tó ń ṣiṣẹ́ àròkọ ló ń gbé ẹ̀ lè dá ṣe. Àwọn òṣìṣẹ́ yìí náà ni wọ́n ń ṣe. Ẹ jọ̀ọ́ Ọlọ́run á jẹ́ ẹ gbọ́ o. Ogun tó wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Nàìjíríà ní tẹ́ńsàn lára o. Nígbà tán bá tún wá jáde ní o ẹ má fi pọ̀ lu pì o.